Ẹ kú déédéé ìwòyí o. Orúkọ mi ni Sam Adéọ̀sùn. Ohùn àánú ló tún dé sétí ìgbọ́ yín. Kẹ́ ẹ má gbàgbé pé lórí ètò ohùn àánú yìí, ibẹ̀ la ti ń fọ̀rọ̀ jomitoro ọ̀rọ̀, tá a ti ń yànnàná ọ̀rọ̀ fúnra wa, tá a sì ti ń fi òkodoro Bíbélì hàn ara wa. Ẹ wò ó, lórí ètò tòní a ó tún lùṣó ní déédéé orí, nítorí pé ọ̀rọ̀ náà kọjú sí àwa Kìrìsìtẹ́nì. Mo gbàdúrà pé Ọlọ́run yóò fún tèmítìrẹ ní oore ọ̀fẹ́ láti gbọ́n ju Sátánì lọ. Àmín. Ìṣítí, ìlanilọ́yẹ̀, ìgbaniníyànjú, èrò ara ẹni sókè lórí Ohùn Àánú podcast ní samologo.com.ng. Ohùn Àánú tẹ̀síwájú. Kí n tó yànnàná ohùn àánú tòní fún ọ, wọ́n fẹ́ lo àsìkò yìí láti kan sáárá sí àwọn ìránṣẹ́ Ọlọ́run tòótọ́, ìyẹn àwọn bàbá tòótọ́ àti àwọn màmá tòótọ́ nínú Olúwa, àwọn tí a ń fi ọ̀rọ̀ Ọlọ́run ṣamọ̀nà, àwọn tó ń ṣiṣẹ́ Ọlọ́run láì fi ohunkóhun kún, àwọn ẹni tọ́run mọ̀ báyìí ò tilẹ̀ mọ̀ wọ́n tó bẹ́ẹ̀. Kí ni ìdí rẹ̀ gan-an tí mo fi ń lu àwọn ènìyàn Ọlọ́run wọ̀nyí lọ́gọ ẹnu? Àlàyé mi yóò yé ọ láìpẹ́. Ká bọ́ sáàrin gbùngbùn ètò lónìí. Kí ni ohùn àánú tòní? Bó o bá jẹ́ wọn ó fi kùsà àwàkù dípò góòlù fún ọ. Kò sẹ́ni tó jẹ̀bi rẹ o, ìwọ ló jẹ̀bi ara rẹ. Àbó ò gbọ́, mo ní bó o bá jẹ́ wọn ó fi kùsà àwàkù dípò góòlù fún ọ. Kò sẹ́ni jẹ̀bi rẹ o, ìwọ ló jẹ̀bi ara rẹ. Wò ó, ọ̀kan nínú ojúṣe àwọn ìránṣẹ́ Ọlọ́run tòótọ́ ó ní láti tọ́ni sọ́nà, ìyẹn ojú ọ̀nà àìrìnrí tí gbogbo wa ń rìn. Lójú ọ̀nà yìí bákan náà, ó jẹ́ ojúṣe tèmi tìrẹ láti kíyèsára lọ́pọ̀lọpọ̀. Kí ni ìdí ìkíyèsára wa? A ní láti kíyèsára kọ́rọ̀ tèmi tìrẹ má dàbí afọ́jú tó ń fọ̀nà hàn afọ́jú mìíràn. Wò ó, ó di dandan kó o dàbí àwọn ará ìjọ kan nínú Bíbélì, àwọn ìjọ tí Bíbélì pè ní ìjọ Bèríà. Àmúyẹ ńlá kan tí wọ́n ní ni wípé ohunkóhun tí wọ́n bá sọ fún wọn ní ṣọ́ọ̀ṣì, wọ́n ò délé, wọ́n ò gbé Bíbélì yẹ̀wò bóyá bẹ́ẹ̀ ló ṣe rí ní tòótọ́. Má gbàgbé ohun tí à ń ṣiṣẹ́ lé lórí ìwọ ọ̀rẹ́ mi. Bó o bá jẹ́ wọn ó fi kùsà àwàkù dípò góòlù fún ọ, kò sẹ́ni jẹ̀bi rẹ o, ìwọ ló jẹ̀bi ara rẹ. Ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ nílùú Èkó láìpẹ́ yìí. Kódà àwọn ìwé ìròyìn kọ̀ọ̀kan wọ́n gbé ìṣẹ̀lẹ̀ náà jáde nínú pépà wọn. Kí tèmi tìrẹ ká lè rí ẹ̀kọ́ kọ́ nínú ìṣẹ̀lẹ̀ yìí, kó o sì lè mọ̀ wípé ó di dandan kó o dáàbò bo ọkàn rẹ, kó o lè jàjàbọ́ lọ́wọ́ àwọn kòlọ̀ràn sí ènìyàn tí wọ́n pera wọn ní ìránṣẹ́ Ọlọ́run alààyè. Pásítọ̀ ìjọ ńlá kan ní ìlú Èkó, ó ṣe àgbékalẹ̀ ìsọjí ńlá kan nínú ṣọ́ọ̀ṣì rẹ̀. Ó sọ fún àwọn ará ṣọ́ọ̀ṣì rẹ̀ wípé yóò ní nánú lọ́pọ̀lọpọ̀. Ó wá fìwé pe pásítọ̀ kan, ìyẹn wá láti ìlú Port Harcourt. Ẹ wò ó, nígbà tí pásítọ̀ yìí ń bọ̀ láti Port Harcourt, ó mú àwọn ènìyàn mẹ́ta kan dání. Nígbà tí wọ́n dẹ́kọ̀ ìsọjí ńlá táwọn yìí ó bẹ̀rẹ̀ ní ọjọ́ kìíní ìsọjí. Nígbà tí ìsọjí ń lọ ní kòsẹ́kòsẹ́, ẹnìkan fi gbé ta láàrin èrò, ó lóun ti rí mírèkù tòun. Eré ló sá láti àárín èrò dórí ìtàgé. Nígbà tí wọ́n gbé máikrófóònù sí lẹ́nu kó sọ̀rọ̀, ó fún gbogbo àgbáyé wípé láti ọ̀pọ̀lọpọ̀ ọdún òun ni òun ti pàdánù àti ríran. Ó ní nígbà tí àdúrà ń lọ kòsẹ́kòsẹ́, ó ní Ọlọ́run ṣí òun lójú, òun sì bẹ̀rẹ̀ sí rí àwọn ènìyàn. Ó tilẹ̀ tọ́ka sí àwọn aṣọ́nà ìjọ tí wọ́n mú un ní tẹ̀ẹ̀tẹ́ wọlé nígbà tí mọ́tò já òun níwájú ṣọ́ọ̀ṣì. Ẹ wò ó, nígbà tí ìjọ gbọ́ ẹ̀rí ńlá yìí, ìjọ fò fáyọ̀. Àwọn tí ò tí ì rí ìyanu tiwọn wọ́n sì lérò wípé nígbà tí Ọlọ́run ti ṣe tẹnìkan, ìyanu tiwọn náà ń bọ̀. Ẹ wò ó, àwọn ènìyàn wọ̀nyí ò mọ̀ pé afọ́jú tó fọ́jú tó ń jẹ́rìí pé òun ti fọ́jú, òun ti ríran, ó jẹ́ ìkan nínú àwọn mẹ́ta tí pásítọ̀ Port Harcourt mú wá fún iṣẹ́ ìránṣẹ́ tiwọn. Bó o bá jẹ́ wọn ó fi kùsà àwàkù dípò góòlù fún ọ, kò sẹ́ni tó jẹ̀bi rẹ o, ìwọ ló jẹ̀bi ara rẹ. Ẹ wò ó, lọ́jọ́ kejì ìsọjí, ìyẹn ìsọjí àgbélẹ̀rọ yìí, a tún rí ìyanu àgbélẹ̀rọ míì tó tún fara hàn. Obìnrin kan mà ní, nígbà tí àdúrà ń lọ ní kọ̀sẹ̀kọ̀sẹ̀, nígbà tí àdúrà gbóná jẹ́njẹ́n tí pásítọ̀ sọ wípé
ìyanu tún ṣẹlẹ̀ lónìí ká tó wí ká tó fọ̀. Obìnrin kan tún sá jáde láti àárín èrò, ó ń pariwo, kò tiẹ̀ jẹ́ kí àwọn ènìyàn retí àdúrà mọ́. Àwọn ènìyàn lajú nínú àdúrà. Wọ́n rí obìnrin kan tó ń sáré bọ̀. Nígbà tó obìnrin yìí jáde, ó fò fáyọ̀, ó ló ti pẹ́ tóun ti rọ lápá rọ lẹ́sẹ̀ nítorí pé àìsàn kan mú un tí wọ́n ń pè ní àìsàn stroke. Ó ní nígbà tí àdúrà ń lọ ní kọ̀sẹ̀kọ̀sẹ̀, ó ní òun rí pé okun dé sí ẹsẹ̀ àti apá, ó sì bẹ̀rẹ̀ sí jupájusẹ̀. Ìjọ tún fò fáyọ̀ pé àrírú eléyìí rí o, ẹ wò ó. Ẹnu onísọjí gbọ̀rọ̀, ó bẹ̀rẹ̀ sí dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tó pè rán níṣẹ́. Ó béèrè owó lọ́wọ́ ìjọ, ó bẹ̀rẹ̀ láti 1,50 ìyẹn àwọn ènìyàn tó máa fẹ́ fi owó ran iṣẹ́ ìránṣẹ́ òun lọ́wọ́ fún iṣẹ́ ìyanu kó lè tẹ̀síwájú. Àwọn ènìyàn jáde, wọ́n gbówó lẹ̀. Ó tún béèrè fún 20,000. Àwọn ènìyàn tó ní tún jáde, ó tún béèrè fún 10,000. Ẹ tún wá wo àwọn ènìyàn tí wọ́n jáde ní rẹpẹtẹ, ó béèrè 5,000. Yẹn ni pé ó mú owó yìí láti ètò pọ̀, ó sì mú wálẹ̀ kọ́ oníkálukú wọn lè ka. Ẹ wò ó, wọ́n rí owó rọ̀gùnrọ̀gùn lọ́jọ́ tá à ń wí. Ilẹ̀kùn láì mọ̀ sí ìjọ yìí, ìyẹn ìjọ tí ò mọ̀kànmọ̀kàn, ẹni tó lé apá ti rọ, ẹni tó lẹ́sẹ̀ ti rọ, láì mọ̀ pé ọ̀kan nínú àwọn 3 tí pásítọ̀ Port Harcourt mú dání wá sílùú Èkó ni. Gbogbo ọ̀rẹ́ mi, bó o bá jẹ́ wọn ó fi kùsà àwàkù dípò góòlù fún ọ. Kò sẹ́ni jẹ̀bi rẹ o, ìwọ ló jẹ̀bi ara rẹ. Ìṣítí, ìlanilọ́yẹ̀, ìgbaniníyànjú, ìró ara ẹni sókè lórí Ohùn Àánú podcast ní samologo.com.ng. Ohùn Àánú tẹ̀síwájú. Nígbà tó dijọ́ kẹta nínú ìsọjí àgbélẹ̀rọ yìí, ọkùnrin míì tún fò jáde o nígbà tí àdúrà tún gbóná. Ọkùnrin tá à ń sọ yìí, nígbà tí wọ́n fi máikrófóònù sí lẹ́nu pé kí ni ẹ̀rí rẹ̀, ohun tó ń sọ fún ìjọ ni wípé látọdún tá a ti bí òun ò ríran rí. Yẹn ni pé ó ti fọ́jú láti inú oyún. Àwọn ìjọ fò fáyọ̀, inú ìjọ dùn. A ò rírú eléyìí rí o, ìyanu ti ń ṣẹlẹ̀ ní ṣọ́ọ̀ṣì tiwa náà. Ọkùnrin kan wà nínú ìjọ yìí, ó bínú jáde kúrò ní ṣọ́ọ̀ṣì, ó gba ọ̀dọ̀ àwọn ọlọ́pàá lọ. Ẹ wò, ohun tí àwọn ọlọ́pàá gbọ́ lẹ́nu ọkùnrin yìí, ìyẹn ọkùnrin tó wà nínú ìjọ tí wà ti ń ṣèṣọ́jí, òun ni wípé ó ní ọkùnrin kan wà ní ṣọ́ọ̀ṣì wọn tó sọ wípé òun ti fọ́jú láti inú oyún tó sì ń jẹ́rìí lọ́wọ́lọ́wọ́. Ọlọ́kùnrin ó ló mọ̀ dáadáa nílùú Port Harcourt. Ó nígbà tí iṣẹ́ gbé òun lọ sí Port Harcourt tí òun ṣiṣẹ́, ọkùnrin tó jáde tó ní òun fọ́jú yìí gẹ̀tìmáànù wọn ni. Ó sì ṣe gẹ̀tìmáànù fún odidi ọdún bíi 4. Òun sì mọ̀ dáadáa ní gbogbo ọdún 4 hàn wípé ojú rẹ̀ ò fọ́ lọ́jọ́ kan. Bó ṣe wá dẹni tójú ẹ̀ fọ́ yìí, ó ló yà ń lẹ́nu tó sì ń ṣe ẹ̀rí nínú ṣọ́ọ̀ṣì wọn. Ọkùnrin wá sọ fún àwọn ọlọ́pàá wípé òun fura wípé kinní kan rùn lábẹ́ aṣọ tó wù ú kí àwọn ọlọ́pàá ṣiṣẹ́ lé lórí. Ẹ wò ó, nígbà tí àwọn ọlọ́pàá ṣiṣẹ́ wọn bí iṣẹ́, òtítọ́ jáde o. Àti pásítọ̀ Èkó àti pásítọ̀ Port Harcourt onísọjí, ìmọ̀tẹ́lẹ̀ àwọn méjèèjì ni o. Yẹn ni pé wọ́n ti mọ̀ tẹ́lẹ̀ kan tó gbé ìsọjí àgbélẹ̀rọ jáde. Ẹ wò ó, nígbà tí àwọn oníwèé ìròyìn tí wọ́n gbé máikrófóònù wọn sẹ́nu pásítọ̀ Port Harcourt pé bàbá kí lẹ rí lọ́bẹ̀ tẹ́ fi wá rú ọwọ́. Pásítọ̀ Port Harcourt nígbà tó lanu sọ̀rọ̀ kò tiẹ̀ rò pé ohun tóun ṣe ò dáa rárá. Ó sọ fáwọn oníwèé ìròyìn, ó lóun ò rò bóyá òun ṣe nǹkan kan tí ò dáa. Ó ló yà òun lẹ́nu wípé àwọn ọlọ́pàá tẹjú bọ iṣẹ́ tóun ń ṣe. Ní tí àwọn ọlọ́pàá lè tẹjú bọṣẹ́ dókítà, àbáwọn ọlọ́pàá lè tẹjú bọṣẹ́ lọ́ọ̀yà. Ó ní gbogbo iṣẹ́, ó lóun ló ní bójúbójú tiẹ̀ o. Ó ní ọ̀nà kan tóun mọ̀ láti jẹun nìyẹn. Ó ní àwọn dókítà, wọ́n ní bójúbójú tí wọ́n fi ń rúyàn lójú. Ó ní àwọn adájọ́, wọ́n ní bójúbójú tí wọ́n fi ń rúyàn lójú. Ẹ gbọ́, ẹ̀yin bàbá nínú Olúwa, ẹ̀yin ìyá mi nínú Olúwa, tí bójúbójú ń bẹ nínú iṣẹ́ ìránṣẹ́. Torí mi wádìí rẹ o, mi ò rí bójúbójú nínú iṣẹ́ ìránṣẹ́. Wò ó, bó o bá jẹ́ wọn ó fi kùsà àwàkù dípò góòlù fún ọ. Kò sẹ́ni jẹ̀bi rẹ o, ìwọ ló jẹ̀bi ara rẹ. Ṣé o wá rídìí rẹ̀ báyìí tí mo fi kan sára sí àwọn ìránṣẹ́ Ọlọ́run tòótọ́ tí mò ń gbóríyìn ńlá fún wọn? Mo gbàdúrà ẹ ó ṣàṣeyọrí lórúkọ Jésù. Ẹ wò ó, nígbà tá a wàásù ìrere fún màmá kan ní àwọn ọdún kan sẹ́yìn, màmá yìí gba Jésù lólúwa àti olùgbàlà rẹ̀. Lẹ́yìn oṣù 6 tí màmá yìí ti ń bá wa jọ́sìn, ó sọ̀rọ̀ kan fún wa lọ́jọ́ náà lọ́hùn tó fi jẹ́ mọ̀ pé tèmi ti rẹ
a ní láti ṣàkóso ọkàn wa dáadáa. A ní láti tilẹ̀kùn gbọ́ngbọ́n mọ́ àwọn kọ̀rọ̀rọ̀ sí ènìyàn tí wọ́n pera wọn ní ìránṣẹ́ Ọlọ́run. Ẹ wò ó, màmá yìí sọ ìrírí rẹ̀ fún wa, ìyẹn ohun tójú ẹ̀ rí lọ́wọ́ àwọn gbélépawó wòlíì. Ó ní nígbà kan wà tọ́rẹ̀ òun kan mú un lọ sílé wòlíì. Ó ní nígbà yìí òun tí ì di Kìrìsìtẹ́nì, òun sì ń yalé káàkiri. Ó ní wòlíì yìí ó ló sọ fún òun nígbà tí òun ṣàlàyé ìṣòro tóun ní nígbà náà. Kí ni ìṣòro rẹ̀? Mo béèrè. Màmá yìí ní òun ní ìṣòro nínú ìdílé òun. Ó ní ìgbéyàwó òun, ó ní òun fi iwájú òun fi ẹ̀yìn, ó dàbí pé ìgbéyàwó rẹ̀ fẹ́ já. Ó ní wòlíì yìí sọ fún pé kò séwu lẹ́gbẹ̀rin ẹ̀kọ́ àfà ìdùn ọbẹ̀. Ohun àkọ́kọ́ tó ní kí màmá yìí lọ mú wá ní ẹyin, ọ̀pọ̀lọpọ̀ ẹyin. Màmá yìí gbé kírètì ẹyin àtowó rọ̀gùnrọ̀gùn ó kó fún wòlíì. Màmá yìí padà sílé rẹ̀. Kí ni ká ṣẹlẹ̀ lójú ọ̀nà? Ó kù díẹ̀ kí màmá yìí délé gẹ́gẹ́ bí àlàyé rẹ̀ fún mi. Màmá yìí sọ pé òun ò rántí láti béèrè lọ́wọ́ wòlíì ìgbà tó òun á wá gbaṣẹ́ òun. Ẹ má gbàgbé, ọdún tí mò ń sọ yìí kò tíì sí fóònù alágbèéká. Màmá yìí bọ́lẹ̀ nínú mọ́tò, ó tún bẹ̀rẹ̀ sí wọ mọ́tò padà sílé wòlíì. Nígbà tó délé wòlíì, ìṣẹ̀lẹ̀ kan ṣẹ̀. Níbi ẹnu ọ̀nà ilé wòlíì báyìí, ibẹ̀ ló bá màmá kan náà tó jókòó sídìí sítóòfù tí wọ́n bẹ̀rẹ̀ sí dín ẹyin rọ̀gùnrọ̀gùn tí wọ́n ń dín inú abọ́. Màmá yìí wá ní ẹyin tó ń ṣẹ̀ṣẹ̀ gbé wá òun ni wọ́n ń dín jẹ. Mo ní màmá ó lè má rí bẹ́ẹ̀ o, ó lè má ṣẹyin yín náà ń jẹ, ó lè jẹ́ pé ọ̀rọ̀ ló kàn rí bẹ́ẹ̀. Màmá yìí ní kí n la pásítọ̀, òun mọ ohun tí òun ń sọ. Ó ní àpò kan tí òun gbà níbi ìsìnkú nígbà tí wọ́n tó ń lọ bí ìsìnkú kan, ó ní wọ́n fún un ní àpò kan tí wọ́n kó àwọn ẹ̀bùn sí. Ó ní àpò yìí òun lòún fi rẹ ẹyin. Ó ní ẹ wá wàpò lẹ́gbẹ̀ẹ́ pọ́ọ̀tù ẹyin níbi tí wọ́n ti ń dín. Ó ní ìyẹn ló jẹ́ kó mọ̀ wípé ẹyin òun ni wọ́n ń dín fún wòlíì. Ó ní ìgbà tó máa fi wọlé, iṣu àti òbítíbitì ẹyin tí wọ́n ti dín, òun lọmọdé kan ń fà á jáde lábẹ́ iṣẹ́ àti wòlíì ìjókòó lé lórí. Tọmọ náà sì ń sọ pé bàbá òun jẹyin sí, bàbá òun jẹyin sí. Ó dàbí ẹni pé nígbà tí wòlíì gbúròó obìnrin lójijì, ó sáré taari abọ́ oúnjẹ rẹ̀, ó sáré taari ẹ̀ sábẹ́ iṣẹ́ à. Wo ọ̀rẹ́ mi, bó o bá jẹ́ wọn ó fi kùsà àwàkù dípò góòlù fún ọ. Kò sẹ́ni jẹ̀bi rẹ o, ìwọ ló jẹ̀bi ara rẹ̀. Àbó orí lórí YouTube ni ẹnìkan tó pera rẹ̀ ní bíṣọ́ọ̀bù tó dúró lẹ́yìn ọmọ ìjọ rẹ̀ títí ó fi parí ìwàásù. ń gbọ́ ta ló fi jọ? Àní wọ́n sọ fún mi pé àwọn ọmọ ìjọ kan á máa jẹrun èèyàn, wọ́n ló dàbí ṣokoléètì lẹ́nu wọn. Ó rí i pé wọ́n ti gbé pàǹdà lé wọn lọ́wọ́. Tẹ́ ẹ bá wo rí YouTube dáadáa, ẹ ó rí àwọn ọmọ ìjọ kan tí wọ́n ń jẹ ewéko. Ewéko gangan ni. Ó yà wọ́n lẹ́nu, kò yà ọ̀pọ̀lọpọ̀ lẹ́nu. Àìmọye ẹgbẹ̀gbẹ̀rún ènìyàn tó náà rí wò lórí YouTube bíi tèmi, wọ́n ń jẹ ewéko bí ewúrẹ́. Arákùnrin kan ní ṣọ́ọ̀ṣì wá béèrè ìbéèrè kan. Ó ní kí ló ṣẹlẹ̀ sí àwọn ènìyàn wọ̀nyí, kí ló rọ́pá sínú nínú ayé wọn. Mo wá sọ fún, mo ní wọ́n ti yí ìṣẹ̀dá wọn padà sí ewúrẹ́ ni. Bí wọn ò yí sí ewúrẹ́ wọ́n ti yí ságùtàn, bí wọn ò yí ságùtàn wọ́n ti yí sí màálù. Ó tún bi mí léèrè ìbéèrè kan. Ó ní báwo ló ṣe wá rọrùn fún àwọn kọ̀rọ̀rọ̀ sí ènìyàn wọ̀nyí tí wọ́n pera àwọn ìránṣẹ́ Ọlọ́run láti máa darí àwọn ènìyàn ṣìbáṣìbò láti fìyà jẹ wọ́n kanlẹ̀. Mo wá rẹ́rìn. Ó ní arákùnrin, irú ìbéèrè tó béèrè yìí àwọn ọmọ ẹ̀yìn Jésù náà ti béèrè lọ́wọ́ rẹ̀ rí. Ìbéèrè náà jọra díẹ̀. Jẹ́ mú ọ lọ síbi tí ìbéèrè ọ̀hún wà kí n wá sọ ìdáhùn Jésù fún wa. Nínú ìwé Mátíù orí 14, mo bẹ̀rẹ̀ láti ẹsẹ̀ 1. Ìwé Mátíù orí 14, mo bẹ̀rẹ̀ láti ẹsẹ̀ 1. Bíbélì wípé bí ó sì ti jókòó lórí òkè Ólífì, àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ tọ̀ wá níkọ̀kọ̀ wípé sọ fún wa, nígbà wo ni nǹkan wọ̀nyí yóò ṣe? Kí ni yóò sì ṣe àmì wíwá rẹ̀ àti ti òpin ayé? Ìbéèrè tí wọ́n béèrè lọ́wọ́ Jésù nù o. Ẹ wá gbọ́ dáhùn Jésù ní ẹsẹ̀ 4 rẹ̀. Jésù sì dáhùn, ó wí fún wọn pé ẹ kíyèsára kí ẹnikẹ́ni kí ó má ṣe tàn yín jẹ. Ẹ ká wo ẹsẹ̀ 5. Bíbélì ní nítorí ọ̀pọ̀lọpọ̀ yóò wá ní orúkọ mi wípé èmi ni Kristi, wọn ó sì tàn ọ̀pọ̀lọpọ̀ jẹ. Yẹ kó yà ọ́ lẹ́nu wípé àmì àkọ́kọ́ tí Jésù sọ fún wa ó ní wípé ká kíyèsára kí wọ́n má bàa tàn wá jẹ.
tá a bá bọ́ sórí ẹsẹ̀ 11 nínú orí tí a ń kà lọ́wọ́ yìí, Bíbélì sọ fún wa wípé wòlíì èké púpọ̀ ni yóò dìde, wọn ó sì tàn ọ̀pọ̀lọpọ̀ jẹ. Àbẹ́ẹ̀rí wò, Jésù ń kì wá nílọ̀ o, ṣùgbọ́n bó o bá jẹ́ kí wọn ó fi kùsà àwàkù dípò góòlù fún ọ, kò sẹ́ni tó jẹ̀bi rẹ o, ìwọ ló jẹ̀bi ara rẹ. Gbọ́ ìmọ̀ràn kan nínú Bíbélì, nínú ìwé Gàlátíà orí 5 ẹsẹ̀ 1. Ìwé Gàlátíà orí 5 ẹsẹ̀ 1. Bíbélì sọ fún wa wípé nítorí náà ẹ dúró ṣinṣin nínú òmìnira náà èyí tí Kristi fi sọ wá di òmìnira, kí ẹ má sì ṣe tún fi ọrùn bọ àjàgà ẹrú mọ́. Àbẹ́ẹ̀rí, ó ní pé ká dúró nínú òmìnira, ká má sá kiri mọ́, ká má tọrùn bọ àjàgà ẹrú mọ́. Mo gbàdúrà ẹnikẹ́ni tó bá fẹ́ fi àjàgà sí Ọlọ́run, a ó fi àjàgà sí lọ́rùn kó tó fi sí Ọlọ́run. Ẹ jẹ́ á gbàdúrà. Ní orúkọ Jésù, Ọlọ́run ayérayé, mo gbàdúrà lónìí pé kẹ́ fi òye ọ̀rọ̀ yín yé àwọn ènìyàn wọ̀nyí, kí wọ́n lè mọ èrò ọkàn yín gan, kí wọ́n lè mọ ohun tí ẹ fẹ́. Ẹ gbà wọ́n lọ́wọ́ ẹ̀tàn tó gba gbogbo ayé kan, kí ẹ sì yọ wọ́n kúrò ní àjàgà tàbí ìdè tí àwọn àdàmọ̀dì ènìyàn lè fi wọ́n sí. Báyìí ni a gbàdúrà ní orúkọ Jésù. Àmín. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé àbẹ́ níbèrè, ó sì jẹ́ ẹ̀bẹ̀ àdúrà ni, pé Pastor Sam Adéọ̀sùn sórí nọ́mbà yìí 0809 66 799 72 tàbí kó o lọ sí samologo.com.ng láti lè rí àwọn ọ̀nà tó lè bá wọn fọ̀rọ̀ jomitoro ọ̀rọ̀. Títí dọ̀sẹ̀ tó ń bọ̀, ẹ máa gbé nínú àánú Ọlọ́run.